Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Elaboru elaboye hallelujah o. Èèyàn mẹ́rin náà Dr. Modu àgbà. Mojúbà àkọ́dá ayé, mojúbà àṣẹ̀dá ọ̀run, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin tẹ́lẹ̀dùmarè gbé láyé lọ́wọ́, mojúbà lọ́wọ́ yín o. Ojúbà lọ́wọ́ Olúbíkín èyí tó kọjá ewé, ojúbà lọ́wọ́ Ṣàìbíkín èyí tó kọ́ wagbò, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín, mo gẹ̀ yín. Àkú bí àṣẹ akú àsìkò yìí, àsìkò ẹ̀rùn. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè àsìkò yìí á bá wa lára mu o. Mo tún débì ṣe èmi bí mo ṣe máa ń dé. Èmi ní ò mọ wá, ẹ̀yin lẹ́ ò mọ wò mí. Láṣẹ lọ́wọ́ lọ́ọ̀bẹ Elédùmarè. Ìkọ́kàn bá kì í kọ ejò ní ẹsẹ̀, ìkọ́kàn ò ní kọ́ wa lẹ́sẹ̀ o. Ẹni bá ní a má wà òun là ní dé bá. Èèyàn tó bá ní a má dé òun là ní dé bá láṣẹ Èdùmàrè. Iṣẹ́ wo mo wá ní òní fún yín? Iṣẹ́ yìí jẹ́ àṣírí kan tí a fi máa ń mọ ọ̀tá wa tàbí ẹni tí ó ń dalé ayé wa láàmú ní ojú àlá. Iṣẹ́ tá a fi máa ń mọ ọ̀tá wa tàbí ẹni tó ń ṣe wá tá a fi máa ń rí lójú àlá ni mo bá yín mú wá ní òní. Fáyẹ̀ tá bá sì darapọ̀ mọ́ YouTube channel mi Dr. Modu àgbà, ẹ like, ẹ subscribe sórí YouTube channel yìí kété tí màá ti mú iṣẹ́ mìíràn wá, ẹ̀yin náà lè máa jàǹfààní ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ share rẹ̀ sẹ́bí, ẹ share rẹ̀ sára, ẹ share rẹ̀ sọ́rẹ̀ẹ́. Ẹ jẹ́ káwọn náà gbọ́, ẹ jẹ́ káwọn náà mọ̀ kí àwọn náà lè lọ síwájú nínú ayé. Ẹ gbọ́rọ̀ mi dáadáa o. Àwọn ìlànà kan wà torí iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ yìí, tí mo fẹ́ ká tẹ̀lé àti tí n fẹ́ kí a tẹ̀lé tó sì ṣe kókó. Kí ìlànà náà? Òótọ́ béèyàn bá mọ ọ̀tá àyàn àtẹni tó ń ṣèyàn àtẹni tó ń dáyàn láàmú, èyàn ò lè ṣọ́ra ni. Fúnru ẹni náà èyàn ó sì lè tètè múra láti ṣẹ́gun irú ọ̀tá bẹ́ẹ̀ ni. Kéèyàn mọ ẹni tó ń dani láàmú, tó ń fòró ẹ̀dá, kéèyàn mọ̀ ó jẹ́ ní tó dára. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ni ó wá sọ́dọ̀ mi. Bóyá mo kàn ju bàbá tí mo ṣe sílé ìgbà díẹ̀ lọ fi wẹ̀ sùn lálẹ́. Nítorí bá ti rí lójú àlá, èèyàn tó bá rí lójú àlá ẹni tó ń dẹ̀ láàmú. Ẹlòmíràn wà kò tiẹ̀ ní wulẹ̀ dọ́dọ̀ yàn padà. Ẹni tó rí lójú àlá yìí ní ọkọ lọ bá kí lọ mọ bájà nílé wọn. A ní mo ti rí ọ, ìwọ ló ń ṣe mí. Èyí kọ́ ní òótọ́ ṣòro. Bóyá bá ti rí ọ̀tá èèyàn kó ṣe pé yóò lọ gbé ìjà kó bí ó ṣe ṣẹ́gun rẹ̀ by spiritual nìyẹn mọ̀ sá eré. Ọlọ́bọ́tà rẹ̀ ń lọ́kẹ̀ lásọkọ̀ àbọ̀yọ̀ ọkọ̀ lára pé àjẹ́ ni yín, ìyá mi àṣẹ́yìn làjẹ́, ẹ̀yin là ń ṣe mí. Rárá. Nǹkan mìíràn tí máa ń ṣẹlẹ̀ nígbà mìíràn tó jẹ́ wípé béèyàn bá ṣe kínní, béèyàn bá rárá rí yàn, bí àyàn ṣe rí yàn pa jẹ ní ń dá yàn láàmú. Àwọn ẹ̀kẹ́ ènìyàn wà tó jẹ́ wípé a máa gbàwọ̀ ìyá yàn wọ̀ tàbí ká gbàwọ̀ bàbá yàn wọ̀ tàbí ká gbàwọ̀ èèyàn kan wọ̀ láti fi ṣèyàn níbi. Ṣùgbọ́n téèyàn bá fi lè rí i pé èèyàn báyìí ń ṣèyàn, ní tí yóò múra ni wípé láti máa lo ìṣẹ́gun, láti ṣẹ́gun ọ̀tá náà, èèyàn lọ. Mo fẹ́ kí a ṣe iṣẹ́ yìí, kó ṣe iṣẹ́ kan tí a lè máa sọ pé kéré. Ìkìlọ̀ tèmi ó ṣàṣọ ni wípé èèyàn tó bá wù kẹ́ rí lójú àlá tó ń dì yín lọ́wọ́, tó dì yín lọ́nà, ẹ ó ṣe pé lọ bàjá o. Ìṣẹ́gun ńlẹ́ ò mọ̀ sáré, tó túmọ̀ sí wípé ìṣẹ́gun ọ̀tá ńlẹ́ ò mọ̀ sáré. Ẹ bó bá ròyìn kalẹ̀ kí wá bá mi kọ iṣẹ́ yìí kalẹ̀ o. Kì í sì kẹ́ kọ kalẹ̀ lásán, bí kò ṣe pé kẹ́ lè rí òótọ́ rẹ̀ mú jáde. Ẹ bó bá ròyìn kalẹ̀ o.
kí ló tí ẹ ò bá mi wá ẹ̀yin ènìyàn mi? Ẹ bá mi wá èso ewé rẹ́rìn kò mí tá a mọ̀ sí mí esú, ewé apàṣà ajíwewú. Ẹ bá mi wá èso orí ẹ̀. Ẹ̀rẹ́sílẹ̀ ewé ọparun tá a mọ̀ sí ewé àlọ́yè tá a mọ̀ sí bambú lédè English, àrẹ́sílẹ̀ ewé rẹ̀ tó bá rẹ̀ sílẹ̀ fúnra ẹ̀. Èpo ọ̀bọ̀, ẹ̀rù alámọ̀, ewé àjẹ́ òbàlẹ̀, ewé má fọwọ́ kan ọmọ mi. Iṣu àìdán. Àwọn nǹkan wọ̀nyí jẹ́ ká gún mọ́ ọṣẹ. Tá bá gún mọ́ ọṣẹ tán, ẹ já kó sínú ike kan. Tá bá fẹ́ mọ èèyàn tó ń da ìgbésí ayé wa láàmú, a ó wẹ ẹsẹ̀ yìí ní alẹ́ sùn lálẹ́. Tá bá ti wẹ̀, a ó dàníyàn pé a fẹ́ mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ wa. Béèyàn kan bá wá bá yín náà tó wá fi nǹkan kan lọ̀ yín tẹ́ fẹ́ mọ èèyàn tó ń ṣe é, ọṣẹ yìí náà lẹ́ ò wẹ̀ fúnra yín, ẹ lè bẹ́ẹ̀ nìyẹn náà wẹ̀ tẹ́sọ̀ pé ẹ fẹ́ mọ èèyàn tó wà nídìí ọ̀rọ̀ lágbájá ọmọ lágbájá, ẹ ó sì wẹ̀. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, ẹ ò rí ẹni náà lójú àlá, kọ̀ǹfàmù ní iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ sì ni ẹ ò mọ̀. Ṣùgbọ́n tèmi ó sọ fún yín ni wípé kò ṣe pé kẹ́tì mẹni náà kẹ́ lọ gbéjà bá nílé o. Ọpọlọ ẹ jẹ́ ká fi ṣe. Mo ń lọ subscribe sórí YouTube channel yìí, mo tún bá yín mú iṣẹ́ tó nítumọ̀ míì wá. Ẹ subscribe o. Ìyẹn lólùfẹ́ yín ọmọ yín náà ni Dr. Mo Odùàgbà. Ó dàbọ̀ náà.